Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọ̀sán ganríganrí, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà eléyìí mo kí yín. Mo kí wa ní ìlọ́kùnrin, mo sì kí wa ní ìlóbìnrin. Gbogbo ẹ̀yin ọba aláyé mo kí yín. Gbogbo ẹ̀yin ìjòyè ayé mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń fòótọ́ ọ̀nù jáwé àtẹ̀yin tẹ́ ń fi òótọ́ ọ̀nù wàgbò, gbogbo yín ni mo kí o. Ọmọ aráyé burú púpọ̀. Wọ́n burú, wọ́n burú. Àwọn ẹ̀dá èèyàn kan bẹ tó jẹ́ pé ìgbà tó níṣẹ́ ń ṣiṣẹ́ wọ́n rí o. Ìgbà tó lóko ń roko wọ́n rí o. Àwọn sì jókòó wọn nàṣẹ̀ gbọgbọrọ. Àwọn ni wọ́n mẹni tó lẹ́wù mẹ́ta. Àwọn ni wọ́n mẹni tó kọ́lé méjì. Àwọn ni wọ́n mẹni tọ́kọ rẹ̀ ń fún lówó kó fi dirí. Àwọn wọ́n mẹni tó bímọ nílé ọkọ, àwọn wọ́n mẹni tí ètí ìrọ́kọ. Iṣẹ́ táwọn kan wá jẹ́ láyé nìyẹn, iṣẹ́ àròká. Àwọn ẹ̀dá kan sì ń bẹ tó jẹ́ pé ihun tọ́lọ́run sí fún èèyàn ìní máa bí wọn nú. Báyà wọ́n ti ṣáájú ẹ̀ wọlé ọkọ, wọn ò sì rọ́mọ bí. Wọ́n tó wá wọlé ọkọ lẹ́yìn wọn ọbẹ̀ sí ní bíbèjì iná máa èyí wọn ò fi dúpẹ́ kán fọlá àti ẹ tọrọ kọ́lọ́wọ́n dá wọn náà lóhùn, wọn ò ní ṣe léyìí, ìbínú orí ni wọ́n máa wá. Àwọn ẹ̀dá kan sì ń bẹ tó jẹ́ pé ìyá kan náà ló bí wọn. Nítorí yìí pé àbúrò wọn tí ó kàwé òun lọ́lọ́run wá gbé òun lọ́gbẹ́ odò àrísìkí fún inú ọba máa bí wọn. Wò mí wò, àwọn kan bẹ tó jẹ́ pé iná ògùn làwọn máa ń pa kiri. Gbogbo ẹni wọ́n bá ti fẹ́ hàn láyé wọ́n pa ní ògo rẹ̀ ni, iṣẹ́ táwọn kan wá jẹ́ nù. Gbogbo ọ̀nà táyé fi hàn nílé mọ̀ láyé má jẹ́ wọ́n rọ̀nà dọ́dọ̀ wa. Àní tójú lẹ̀ mọ́lẹ̀ o. Òjò kì í rọ̀ kílẹ̀ ọmọ gbàtura, ayé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kó gba ìtura. Bákan náà òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀, gbogbo bí olóore wa bá wà láyé olóore wa yóò wá wa rí. Níjọ́ Ọlọ́run ti dá ọ̀gẹ̀dẹ̀ kò gbégbé sí ayé ìnira rí. Gbogbo ọjọ́ tẹ bá bẹ́ ọ̀gẹ̀dẹ̀ ẹ bomi lára rẹ̀ ni. Ọlọ́run o, gbogbo ẹni tí ń gbọ́ mi ara ò ní ní yín o. Ìgbà tí ìrèké bá láṣeyọrí tó gbó káká tán, ìgbà náà lọmọ aráyé yàdá tì. Ìgbà tí ire ayọ̀ yín bá dé, ikú tó yáwó ò ní pa yín o. Kò ní pa yín, kò ní pọkọ yín, kò ní pọmọ yín. Ilé tó dáwọ́lé ìwọ náà lọ kọ́ parí, ó sì gbé bẹ̀, òkú rẹ̀ kọ́ ni ó sùn bẹ̀. Àwọn èèyàn lérò yìí pé tí wọ́n bá sọ pé wọ́n ta ni lọ́fà, lọ́dọ̀ dìdìrín mi yọ máa ta ibi ọ̀fà tí yàrá ta ẹgbẹ́ yẹn kéèyàn orí pa rẹ̀. Ayé ànàmọ́nàyé o, ayé òní náà wá o. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ayé a máa ta arísìkí èèyàn, ẹ mọ̀ pé wọ́n máa ta lọ́fà. Ẹni ń sọ fún yín, ẹ fẹ́ mọ̀ bí wọ́n ṣe ta, ẹ jókòó ẹ wá nǹkan, ẹ má pariwo mọ́ ẹ kọ́gbọ́n, àákọ́gbọ́n ni. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà.
Ọ̀sán fún mi kí n máa bóyá o. Ìgbà ìdẹ̀bàjú, Olúwa máa dá ìgbésẹ̀ ní láyé. Bàtílẹ̀ bá mọ́ ọ̀sán fún mi kí n máa bóyá o. Ọ̀nà gidi kọjọ́ máa yọ, ọ̀nà gidi owó máa là, ọ̀nà gidi mẹ́jà nípa odò ní akẹ́kọ̀ọ́ níbi ìlàkójá. Èmi lọ́wọ́ rẹ̀ ò olùkàlà. Nígbà ìnáwó, gbàdúrà fún mi olùkàlà. Nígbà bá bẹ́ ọ, nígbà tí èrè mi. Èyí tí a bá ìnáwó ní mú ọkọ̀ ìwọ̀ nínú olúwa lọ́jà ìwà sọ fún mi. Akẹ́kẹ́ ò sọ fún mi kí n má bọ̀dà o. Èdè ń fẹ́ àwọn tó fẹ́ lé ìtumọ̀ rẹ̀ o. Ìyá bàbá ẹlòmíì tó bá jẹ àmàlà tó yó tó mu omi tútù sí àbí ògógóró ló mu lé ní àwa yìí mi ta rìn dé yìí kò sí nǹkan kan mọ́ láyé ẹnu ẹ kò ṣe é kẹ́mú gbajúmọ̀ tí ọ̀bá aládàáwò rí ó lè mọ̀ páyé ń bẹ o. àwọn ẹ̀dá kan bẹnu ayé wọ́n ti ka mílíọ̀nù wọ́n tún bóyàn ní mílíọ̀nù ṣùgbọ́n nísìn wọ́n dẹni tí ń tọrọ jẹ ìwọ ò ní tọrọ jẹ èmi ò ní tọrọ jẹ sàmì rí ó gbé tó ẹ̀mí. níbi àwọn ìka èèyàn burú dé wọ́n sì jẹ́ èèyàn kọ́lé koríko ni ó tún bolé yẹn mọ́lẹ̀ wọn ò ní jẹ ọwọ́ bẹ̀ wọ́n takùn di. ẹlòmíì kọ́ iṣẹ́ ó lò bí ọdún 10 ó fi kọ́ṣẹ́ ọdún 5 ó fi kọ́ṣẹ́ ọkọ̀ ọmọ o wọn ò ní jẹ́ orí fírídọ́ọ̀mù sí ọdún mélòó ẹlòmíì tó á rí fírídọ́ọ̀mù sí wọn ò ní ríbi jókòó kó ríbi ṣiṣẹ́ yẹn. bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ti rẹwà tó ń wá ọkọ lójú méjèèjì wọn ò jí ó rí. tẹlòmíì bá jàjà rí ọkọ gidi báyìí wọn ò ní mọ́ṣẹ́ 3 di àbóṣù 3 àbọ́dún kan tí wọ́n fi túká ohun tí ó tu wọn ká ò ní nítumọ̀. gbogbo ẹni tó wà nírú ipò báyìí ọlọ́run yóò bá mi tù yín sílẹ̀. ẹlòmíì ń bẹ ó ní aláàánú àwọn tí máa fún un ní owó gidi àbí tí ọba yanu ló pè lágbájá yá mi ní 200 million ó kò fún ṣùgbọ́n ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló fi ṣe wọn ò ní jí ó lè fi ṣe nǹkan kan. àwọn èèyàn kan sì ń bẹ tó jẹ́ pé ìtì ń tà ìtì ń lówó ìtì ń rí ṣe ìtì ń gbọ́ gbogbo bùkátà ṣàdédé lójijì ó lè gbé ọjà bí 100 mílíọ̀nù kalẹ̀ wọn ò ní jẹ́ nìkan ó déwájú ẹ̀ mọ́ wọ́n bá da òkúta sí i la títí tí ọjà yọ wà mbẹ kò ní rẹ́nira àwọn yòókù sí wà mbẹ ọjà àwọn ọjọjà àpò 5 lọ wọ́n sì ń rẹ́nira tí wọn kí ló dé tó forí bẹ́ẹ̀ ayé burú o ọ̀sẹ́ ni wọ́n èé dókúta lù o káyọ̀ má dókúta lù wá o ẹ̀ mọ́ wọn ń pè ní òkúta ni ẹran tá a so mọ́lẹ̀ tí ọ̀rẹ́ nira ẹran téèyàn so mọ́lẹ̀ fẹ́ tí ọ̀rẹ́ nira ni wọ́n pè ní òkúta wọ́n ṣe wá wà tọ́ ọ̀rẹ́ ni iye owó rẹ̀ yìí ayé ò ní so wá wọ́n lẹ̀ bí ẹran orí so èyí ṣe tá a fi gbọ́ òkúta dànù kìí ṣẹni òkúta bá mú nìkan ní lò ó ọ̀sẹ́ni tí ó lè lò ó òun ni mo fẹ́ fún wa yìí ẹlòmíín ṣiṣẹ́ ìrànwọ́ kò lè ṣàkáǹtì pé èrè tóun jẹ ní ọdún lọ́fẹ́ parí tẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíín bí ṣe ń tà láti gba oṣù kéní ti bẹ̀rẹ̀ pẹ̀tù lámọ́yìn ìlú lọ wá kí ni nǹkan tó kó jọ tọdún yìí fi parí tí wọ́n bá sọ fún yín yóò lóun ra àǹkárá 6 tá àǹkárá ni wọ́n béèrè lọ́wọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹfì ìdílé nǹkan kájọ pọ́gbọ́n yìí. Jagun lásán ni, àbínú ẹni kò máa lè pa kádàrá nìlà o. Iwájú la wá ń lọ ò láìpọ̀ sápé o. Òkè ìṣòro gbogbo á ti bẹ̀rẹ̀ o, ẹlẹ́dà mi o. Tilẹ̀kùn àkókò tó tilẹ̀kùn ayọ̀. Àtàlẹ́lẹ̀ yọ mí tí mo bá dùn
bó la ti wá ṣe ẹ gbìyànjú ẹ wá ewé àsálà àtegbò àsálà àti èso àsálà ẹ̀gbọ́n mo wí fún yín o ewé àsálà egbò àsálà pẹ̀lú èso àsálà àwùsá ni wọ́n pè ní àsálà o ìmọ̀ ikọ̀ tẹ́yìn pé lọ́dọ̀ yín o ọyẹ ẹ̀kọ́ sódó ewé tẹ̀tẹ̀ àbáláyé ẹ̀kọ́ sódó ewé olóòórùn gọ̀ tútù ẹ̀kọ́ sódó ewé oríjì ẹ̀kọ́ sódó ewé kílẹ̀ fi mí ṣe ẹ̀kọ́ sódó ewé ọgbọ́ tútù ẹ̀kọ́ sódó èèpo ọ̀bọ̀tọ́ fẹ̀tọ́ àtẹ́lẹwọ́ ẹ̀kọ́ sódó ìmí ọjọ́ òun náà làwọn èèyàn pè ní ìmí òrùn àwọn ilé ìbò àpè ní sulfur ẹ̀dá sí ewé awẹ́dẹ kí ni wọ́n wí fún yín ewé awẹ́dẹ awọ ẹ̀tà níwọ̀nba ẹ̀fẹ̀sì ẹ̀yàtà ló fẹ́ gun ṣẹ́ẹ̀ tí ń gun kí lẹ wí mo ní ṣẹ́ẹ̀ tí ń gun ọyẹ máa gun. Mẹ́jà nípa odò ní akẹ́kọ̀ọ́ ní pé lágbójá èmi lọ́wọ́ rẹ̀ ò odò padà. ẹ ti gun kí lẹ wàá fi pò ó ẹ wàá oyin epo pupa àdídúdú ẹ fi pò ó tẹ́ bá wàá pò ó tán ojú gíláàsì là á kó sí dígí ojú rẹ̀ là á kó sí tẹ́ bá wẹ̀ omi gbóná là á fi wẹ̀ yẹn omi gbígbóná tẹ́ bọ́ìlì tẹ́ sì tó gbóná lálálá o ẹ dà sínú omi tútù ṣùgbọ́n tẹ́ bá fọwọ́ sí téèyàn bá bu ara débi pé èèyàn máa mọ̀ lára yìí pé ó ń gbóná mọ́ ẹ̀ lára díẹ̀díẹ̀ yẹn gbígbóná èyí tá a fi bó ẹran yẹn kọ́ o ẹ̀gbọ́n mi tí wọ́n bá da òkúta lòyàn lá àbí àbá wà ní kọ̀ǹdíṣàn báyìí irú òkú báyìí ẹnikẹ́ni yẹn máa lọ lò yóò dúpẹ́ wọn ò fi lẹ̀ lórí àsálà ẹ kọ́kọ́ gbà yẹn yẹ̀ wò ń fún yín tó ẹ fẹ́ gbà torí sí mẹ́jọ ní gbogbo àwọn ọ̀nà báyìí tá a gbà lo àsálà ẹ máa bá mọ èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyádáre o bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ọmọ èké lò ó torí àwọn ẹni ibi tí wọ́n máa fọwọ́ ra ọmọlá kódà àáfi fọṣọ kílẹ̀ wí aláàfi fọ aṣọ bí àbá bù sínú aṣọ tẹ́ ẹ bá ń fọ ẹ máa fi fọ aṣọ yín àmọ́ yín tí ń relé ìwé ẹ máa fi fọṣọ wọn ẹ pa á pọ̀ mọ́ṣẹ́ tí ẹ fẹ́ fi fọṣọ ẹ fi fọ́ ẹ fi fọlé máa lé ẹsẹ̀ àwọn ẹni ibi dànù ni ọ̀dà gan ni tí ẹ bá ní ilẹ̀ débi pé èèyàn rí i pé ẹ̀mí èèyàn darí bẹ́ẹ̀ pò ó sínú garawa kan kọ́ fọ sómi ẹ fi wọ́n gbogbo orí ilẹ̀ náà yóò lé gbogbo àwọn kan kátikàti ibẹ̀ kó mi wà láì kò jù bẹ́ẹ̀ lọ sáyẹ̀nsì àwọn àgbàlagbà lélẹ́yìí sórí pé kò ní ìdípọ̀ pa ẹran kan ògbé ọwọ́ òkú kan ọ̀gẹ́sẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ọ̀sẹ́lẹ́sì tí ó lè lò gan wò ẹ lọ́ọ́ gbìyànjú ẹ wò bàbá dọwọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ń jí fídíò wa gé ẹ̀yin tẹ́ ń jí gé ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o
torí pé ẹ̀yin ní sinmi máa wí kíní rọ̀rọ̀ gẹ̀dẹ̀ tí wọ́n lọ jí gé ẹ lè bá a pàdé o wọ́n yọ gbogbo nọ́mbà mi àtorúkọ kúrò ń bẹ́ẹ̀ arákùnrin náà ọ̀sẹ̀ ni ọ̀sẹ̀ lẹ́dàá mi ṣùgbọ́n lọ́wọ́ wa mú àti ṣe part 2 àti ṣe part 3 a sì ń lọ part 4 àlè tójú bẹ́ẹ̀ lọ tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ pé sí wọ́n ló ṣe wọ́n bá yọ gbogbo ǹjọ́ lè yọ ohun mi kúrò mẹ́ ó lè yọ ohun mi tí ẹnìkan lórí YouTube bá sọ pé ọmọ ọ̀dọ̀ àgbà lòun tẹ̀ ẹ̀ bá ti bá Lukman Ayádáre mẹ́ kìí ṣèmi o ṣùgbọ́n tẹ̀ ẹ̀ bá ti bá Lukman Ayádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀mí gangan ni ń sọ̀rọ̀ wọn bó ṣe jẹ́ nù fídíò mi tí wọ́n jí gángan òun mi báyìí lẹ́ẹ̀ máa gbọ́ ẹ̀ ti mọ̀ pé alàgbà yìí ó jí kìíní ìgbé ni lóòótọ́ mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ àkọlé tí ọkọlé lókè ni pé márùpọ̀ ò lè dọ́lọ́mọ láyé márùrà rẹ̀ pípọ̀ ò lè dọ́lọ́mọ láyé ṣé òun nìkan wá ní ṣébi tó parí sí nìyẹn olè ayé olè ọ̀dá o olè ọ̀yá kọ̀ráyé wá o pàtí 2 ńkọ́ pàtí 3 ńkọ́ sọmọ ń bá sọ́mbẹ̀ ni nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group gbogbo gúrùpù tí mo ní ọjọ́ 21 ọ̀kan wá ń bẹ à ń pè ní yàrá àṣírí home spiritual solution lòun ẹ̀yìn bá àwọn ẹ̀fẹ́ béèrè nípa àlàyé àbí àwọn ètò kan láti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀fẹ́ gbàgbọ́ yé ẹ̀ dáadáa ibi ìlà àti máa ń sọ gbogbo ẹ̀ dáadáa fún yàn 5,000 lẹ́ẹ̀fì wọ̀bẹ̀ wọn àgbà wọ́lùkọlù ṣùgbọ́n àwọn 21 ti bí ọ̀fẹ́ ni àgbà kankan lọ́wọ́ ẹnìkan ṣùgbọ́n tí a bá ti ṣẹ̀ sófin ààyò kó public làwọn yẹn life spiritual solution 10 ni olómi tútù ọba ìràwọ̀ 11 lòun ṣẹ̀rí pípé 21 ṣùgbọ́n home spiritual solution òun lọ dá dúró tọ́jẹ́ yàrá àṣírí òun ni wọ́n fi ń wọbẹ̀ wọn kọ̀dà pọ̀ bó ṣe jẹ́ nù. tẹ́ bá wọnú gúrùpù ẹ má sẹ́ndì fídíò ẹ má sẹ́ndì líǹkì o wọ́n lẹ́mtì ẹ̀ ń fún wọn ní kìíní pọ̀ bá ti sẹ́ndì ẹ̀ síbí àtiwá àti ẹ̀ ń tọ̀ ìta ni. àbábá náà gbé fídíò kan tí ò ní túmọ̀ wá kó tó lè sẹ́ndì anything ọgbọ́dọ̀ béèrè lọ́wọ́ àwọn àdùnní ibẹ̀ pé ẹ bá ń wo fídíò yìí sọ́dà tí wọ́n bá ti fọwọ́ sí ọyá jù tàbí ẹ lọ jùdùkúdù àwọn tí wọ́n ń bára wọn ṣèṣekúṣe bọ́ bá ti ju àtiwá tí wọ́n tó jù ìta ni o wọ́n yọ yín kúrò ní o àdára fún wa o ayé wa o kò ní yẹ ẹlẹ́ o nípa fẹ́ òun lọ́lọ́run o ayé ò ní gbákùnrin sínú ayé wa o ayé ò ní dókòtà lù yín o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o kò sí ẹjẹ́ máa tẹ̀síwájú lórí ẹ̀ ẹjẹ́ máa tẹ̀ ẹ gbọ́ wìrìwìrì dára fún wa ẹ̀ nígbà yẹn nira o mo fún wa ní gbogbo kìíní yìí tó pé pérépéré ẹ jọ̀ọ́ mi ò dín kú o tẹ́ ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ wa lórí ẹ̀ pé bóyá kábàá yín ṣe èyí kan àbí méjì àárọ̀ yìí lọ́wọ́ o òkè òkun lẹ́wà ní ìgbèrí ọ̀sà lẹ́wà ní àgbè fún DHL yóò gbèdò àmọ́ ẹ̀ sanwó rẹ o ẹ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀gbẹ́ àbí lórí iṣẹ́ yìí ni àbí bákan ẹ̀ sanwó rẹ o kọ̀dàpọ̀ o tọ́ nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ ọyọ mú gègé máa kọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 ṣẹ́rí nọ́mbà tí mo kọ́ sọ yìí tẹ́ bá pé gbogbo nọ́mbà mi tí ọba lọ ẹ ṣàpè wàsáàpù ẹ yọ sọ̀rọ̀ sókè fún yín ọjà ẹ̀jẹ̀ nǹkan nọ́mbà mẹ́ta yòókù ń fún wa ní nọ́mbà méjì orílẹ̀-èdè Benin náà +234 81 33 155 111 +234 81 33 155 111 nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta +234 80 890 38658 +234 80 890 38658 nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin +234 81 86 86 9899 +234 81 86 86 9899 okùn nọ́mbà orílẹ̀-èdè Benin +229 5465 1928 +229 5465 1928 nọ́mbà kejì +229 5465 1929 +229 5465 1929 mo ní mo ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀sádùwọ̀ mọ́tò ti ń lọ Ìkòròdú ọlọ́dún ní Ìkòròdú garage kọ̀wọ́ mọ́tò báyé kù ọ̀sádùwọ̀ ní mọ́tò pé ẹjọ́ o Emily bus stop ní ti bọ́lẹ̀ Emily street number 50 ẹgbẹ̀lẹ́ lọ́ọ̀yà wáyé jẹ́ pé lórílẹ̀-èdè Benin ní ọ̀sádùwọ̀ mọ́tò ti ń lọ
Kòtónú ọ̀bọ́lẹ̀ ní dégà kan níbi Túndé Motors kẹ̀yìndà Túndé Motors ó rí ilé epo GMP lọ́ọ̀kan ilé epo yìí ọ̀nà tó lọ òkun máa ka ìyànà kínní lápá òsì ìyànà kejì lápá òsì ìyànà kẹta lápá òsì ìyànà kẹrin lápá òsì tọ̀ báyìí débi ìyànà kẹrin rajà wọlé máa tọ̀ bọ̀ wá ó rí mọ́sálásí kékeré kan igi àgbọn tó síwájú ẹ̀ báyìí rọra rìn síwájú kẹ́rẹ́ bí ẹsẹ̀ bàtà mẹ́rin wápá ọ̀tún rẹ̀ ó rí ìtaàsì kan ọ̀gá níbi gíga àgbékà méjì ó rí igi ńlá kan níwájú ẹ̀ tọ̀ ọ̀ǹtòbó tó wà lẹ́yìn ìtaàsì náà àti tó wà níwájú ìtaàsì náà wọlé yàrá tó wà ní sálẹ̀sálẹ̀ ńbẹ̀lẹ̀dọ̀ mi agbára fún wa o ẹ̀yin ará Abidjan ẹ̀kọ́ ojú lọ́nà o àpàdé ara wa lágbára Ọlọ́run inú ọ̀sẹ̀ tá a kó sí náà ni àpàdé ara wa o agbára fún wa o ayé wa o ire o òjò kírọ̀ kọ́ tà sílẹ̀ olóore wo ní tàṣí gbogbo wa o tọ́ wọ́n ní àìdomi sórí kọ́ máa wálẹ̀ gbogbo ogun ayé ẹnì kọ̀ọ̀kan wa Elédùmarè yọ̀ ọ́ parẹ́ kọ́ máa sógun ayé wa di pẹ̀tẹ́lẹ̀ o èpè ní o ní àwọn apẹ́ kó ogun ayé òun ó di pẹ̀tẹ́lẹ̀ bàbá wa pẹ̀tẹ́lẹ̀ ó tún máa rí ṣùgbọ́n tọ́lọ́mù bá parẹ́ inú rẹ̀ ọ́ máa dùn ogun ayé rẹ̀ kó pátápátá nìyẹn ogun kọ̀rọ̀ ogun gbangba ni gbogbo ẹni olóhùn fẹ́ fogun jà wá ni òun ni kọ́ máa kó sínú ogun o ire o ire o ire kàbìtì nílé wa o. Jagun lásán ni, àbínú ẹni kò má lè pa kátàrà nìlà o. Iwájú la wá ń lọ ò láìpọ̀ tápé o. Òkè ìṣòro gbogbo á ti pẹ̀tẹ́lẹ̀ o, ẹlẹ́dàá mi o. Tilẹ̀kùn àkókò tó tilẹ̀kùn ayọ̀. Tilẹ̀kùn